jákèjádò bí tí ẹ ti láǹfààní tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni bàbá Sódẹmọ Balógun tí gbogbo àgbáyé mọ̀ sí Oremeji ọwọ́. Ìkànnì Oremeji ọwọ́ láwàyé, ìyẹn Oremeji ọwọ́ TV tó wà lórí ayélujára, tó wà lórí YouTube. Ẹ̀yin náà lè search for Oremeji ọwọ́ TV ìyẹn lórí fóònù yín, kẹ́ subscribe sí ìkànnì yẹn. Ìkànnì yẹn àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára ni ó kún bẹ̀. Àwọn fídíòs tó wà bẹ́ẹ̀ nìyẹn tẹ́yìn àtẹ̀mí tá a fi máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Èyí tí mo tún wá dédé àkókò yìí ó tún lágbára díẹ̀. Àná ló ṣẹlẹ̀. Àná tí ṣe ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2019 ló ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Àdúgbò kan wà nílùú Ìbàdàn, wọ́n gbé àdúgbò yẹn ní Oremeji. Abẹ́ bíríìjì Oremeji ibi tó gbajúgbajà gbáà ni ní Lagos Ìbàdàn expressway. Tá bá ń bọ̀ láti Wo Road, ó ní bíríìjì àkọ́kọ́ tá kó máa kàn. Tá bá ń bọ̀ láti Challenge, ó ní bíríìjì ẹlẹ́ẹ̀kẹta tá máa kàn. Wọ́n ń pè l'Oremeji. Lálẹ́ àná nǹkan bíi aago 11, aago 12 kù bíi ìṣẹ́jú 15. Bẹ́ẹ̀ ni ẹni Alhaji Akamọ́ tí ṣe olórí àwọn security tó wà ní Oremeji ní ìdí òrò náà pè mí. Mi ti sùn gbà yẹn. Ní kí la ṣẹlẹ̀? Alhaji ló pè mí. Alhaji kí ló ṣẹlẹ̀? Wọ́n bá ní bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n mú arákùnrin kan ní abẹ́ bíríìjì Oremeji ibi tí caterpillar wà yẹn, caterpillar pọ́nbẹ́ gan, wípé ó fẹ́ bọ́mọ kan lò pọ̀ ní tipátipá. Irú àbẹ̀rẹ̀ wọn ni bó ṣe rí nìyẹn o. Àwọn òwà lè kú òbí sábà báyìí. Aago 12 kù ìṣẹ́jú 15 lóru. Kódà kí n wá báyìí gan a lè wá. Ẹ ṣe nǹkan kan fún mi. Ẹ bá mi rìkọ́ọ̀dù fídíò ẹ̀. Tẹ́ bá ti wá rìkọ́ọ̀dù ẹ̀ tán, ẹ fa arákùnrin náà ẹ fà lé àwọn agbófinró lọ́wọ́. Ìyẹn ní ẹ̀yìn àgọ́ ọlọ́pàá tó wà lágbègbè. Torí pé a gbọ́dọ̀ ṣohunkóhun lẹ́yìn ìjọba. Ìní ó ṣokùnfà fídíò tẹ́ fẹ́ wò yìí. Wọ́n rìkọ́ọ̀dù fídíò náà. Ẹ̀rọ Ọlọ́run á bà mí. Ìwọ òbí tó já sí wípé o kì í ní ìfura láṣálẹ́. Arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ ọdún 18 ni. Wọ́n ń porúkọ rẹ̀ ní Deborah. Wọ́n lè tó bí ọ̀sẹ̀ kan tó ti sá kúrò nílé. Ó ti máa ń sá kúrò nílé ń bẹ̀ dáadáa. Ó lè lọ ọ̀sẹ̀ kan, ó lè lọ ọ̀sẹ̀ 2, ó lè lọ sẹ́kọ̀ọ́ tí ó sá kúrò ní abẹ́ àwọn òbí ẹ̀. Ìyá ẹ̀ ń ta wóróbo l'Oremeji. Bàbá rẹ̀ olùkọ́ tìjọba gan ni nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ẹ̀ náà sọ̀rọ̀, ìyá rẹ̀ náà sọ̀rọ̀ lóru àná yẹn. Kódà Deborah náà tún sọ̀rọ̀ tó fi dórí arákùnrin gangan tó fẹ́ fi tipátipá bá Deborah lò pọ̀. Ní tó wá jọni lójú lélẹ́yìí, arákùnrin yìí ó mọ ra nǹkan lọ́wọ́ ìyá Deborah. Ìyá yẹn sọ pé ó ra nǹkan lọ́hùn bí ẹ̀mejì rí. Òun kàn mọ̀ fírífírí. Ìyẹn wá jókòó sí ibi tí ó jìnnà sí ṣọ́ọ̀pù ìyá Deborah. Ló wá rí tí ìyá Deborah tí ń bá ọ̀rẹ́ Deborah kan sọ̀rọ̀ wípé ìjọ ti ẹ̀rí Deborah, wọ́n pè yẹn wà léyà. Wọ́n jẹ́ wá ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ibẹ̀ yẹn ni arákùnrin tẹ́ fẹ́ wò yìí ló ti ní àìdíà nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé Deborah. Ó wá tẹ̀lé Deborah. Ó tẹ̀lé lọ sí ọ̀nà abẹ́ bridge. Torí ìyá rẹ̀ náà ti fojú kan. Ó tún wá yọ ìyálẹ̀, ó tún wá lọ sábẹ́ bridge Oremeji lálẹ́ àná. Ibẹ̀ ni arákùnrin lọ tó lọ ká mọ́. Ẹ jẹ́ ká dókè lọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ. Tá bá gbọ́ tí arákùnrin yẹn tán, ẹ tó wá mọ̀ nǹkan tó ń ṣe kíni tó ń ṣẹlẹ̀. Alumílíọ̀mù tá gírèsì. Alumílíọ̀mù ló ń tà ní gírèsì. Kí wá ló ṣẹlẹ̀ lálẹ́? Mo lọ sí babaláwo ní ìfẹ́ lọ báyọ̀ bẹ́ẹ̀. Máa sọ̀rọ̀. Bọ̀ bí mo ṣe kún ṣọ́ọ̀bù yẹn, ebi yẹn pa mí. Mo wá lọ jẹun ní abẹ́ bíbí Oremeji. Mo wá jókòó sí ibì kan ní ibi iwájú ṣọ́ọ̀bù wọn ní bẹ́ẹ̀ tó ta bọ́ọ̀sì. Mo rògùn pé kí n rògùn bẹ́ẹ̀ kí n tó máa lọ sí tí mo torí bẹ́ẹ̀ ló rẹ́ mi sí. Ṣé ibi tí mo jókòó sí ni ọmọ yìí ti dé, àwọn méjì ló jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ pé dájú òun wọn lé òun kúrò pé àtijọ́ fáyé ló ti kú lé pé wọ́n fi lé òun kúrò lé. Gbogbo rẹ̀ ṣe wáyé tó bá tún sí náà òun mọ̀ sáré
mọ́mí rẹ̀ ń bọ̀ láti wá mọ̀ wá pé mọ́mí rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń na ọmọ yìí olùgbẹ́ ẹ̀ mọ́ bá dájú rẹ̀ sọ̀rọ̀ kọ́mọ́ nìyẹn mọ́ ó ní dájú òun ló máa ń lé òun lé mọ́mí rẹ̀ náà sábà sọ̀rọ̀ pé dájú rẹ̀ bá nà sí báwo mọ́ bá bẹ̀rẹ̀ ni pé àwọn èké nínà kó so mọ̀ bí mọ́mí rẹ̀ ti ń bá sọ̀rọ̀ ó jágbe mọ́ wọn ó ṣà ń lọ mo wá lọ bá mọ́mí rẹ̀ padà pé ọmọ yìí mọ̀ ti ń lọ pé ẹ bá dẹ̀ lè mú kó mọ̀ lọ kó mọ̀ rìn rádaràdà mọ́mí rẹ̀ sáà ti máa lè ràn wọ́n lọ́wọ́ mo wá lọ ibi tó ti ń lọ mo wá gbájú mo sá lọ mú mo ṣe mú ní à mọ́mí rẹ̀ ti pé dájú rẹ̀ kò mọ̀ mọ́mí rẹ̀ ti pé dájú rẹ̀ wọ́n ní kí bá wọn mọ́ wá ní ó ṣáà ń bẹ́ mi ó ń bẹ́ mi ó ṣáà ẹjọ́ ń ṣe ọlọ kí ló ṣẹlẹ̀ ṣé ó máa lọ ní ọ̀dọ̀ mi ó yẹ kí já máa lọ òkè mo gbé táìmù ti lọ kọ́lọ́kọ́lé mi gbé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ó ní à kò sí nǹkan ẹjọ́ ní òkè kí n tó lè fi ọ́lẹ̀ gbà mí èmi ìlú mi tẹ̀ ọ́ ní ara òun ṣe kàn ṣoṣo lọ ní ìṣẹ̀lẹ̀ oníwàsí kí ni mo ní ra mi tẹ̀ ó mi tiẹ̀ bí bó sọ bọ́ sí fẹ́ ṣe ọba sùn. ó lóun ṣe mẹ́ ṣoṣo lọ́wọ́ pé ṣé máa gbowó mo lè lówó fún mi 500 ó lè fi owó rẹ̀ pẹ̀ ìdààmú lọ bọ́ mo ṣe pẹ̀ ìdààmú pariwo ẹgbàá mi ò fẹ́ rẹ́pù mi ní ẹgbẹ́ padà ìfà sábà ní ibi débi. ṣé bó ṣe jẹ́ nìyẹn ṣé ìyá rẹ̀ ló ní kó bóun mú un ó dáhùn lọ́rọ́ sọ̀rọ̀ òkè ọmọ ìyá rẹ̀ rí orí ìyá rí orí ìyá rẹ̀ rí orí ìyá rí ok ìwọ kí ló kọ ẹ máa sọ̀rọ̀ òkè kí wọ́n á pa etí ẹ o kí ló kọ ẹ Deborah kí ló ṣẹlẹ̀ lálẹ́ yìí. Nígbà tí mo kó lọ́dọ̀ ọ̀rẹ́ mi, mo wá ń bọ̀ lọ́dọ̀ Meni, mo wá rí bọ̀dá wa jókòó sí ibi bábà kan, mo wá jókòó sí àwọn. Ìyanu òkè. sọ̀rọ̀ ní. Wọ́n wá sọ wípé kí ló ṣẹlẹ̀, mo wá sọ wípé kò sí ìrànwọ́ pé mo ṣẹ̀ ń lé mi. Wọ́n wá sọ wípé àtọ́jọ́ òun mo ti kúrò nínú ọ̀pọ̀ ọjọ́ Friday mi. Wọ́n wá sọ bí mi ṣe ń lọ bí mi ṣe ń sọ wípé kí n lọ ìwọ́n wá lọ rẹ̀ pẹ́ ṣùgbọ́n ṣe lọ gbà kọ́nà mi rẹ̀. Ẹ̀yìn sọ wípé dáàdì mi ti fáwọn 1000 wípé wọ́n sì fi kó ọlọ́pàá dání báwọn tó wà fún mi. Bí mo ṣe lọ wá sọ wípé ṣé ká máa lọ ni mo wá sọ wípé ẹjẹ́ àmọ́ níbi tó bá ti mọ̀ wípé kò sí nǹkan. Wọ́n wá sọ wípé àwọn ọ̀dọ́ ìlú ń lọ wọ́n sọ wípé èmi kò tẹ̀lé. Èwo lẹ ń lọ? Wọ́n sọ wípé èmi kò tẹ̀lé ń lọ rí. Wọ́n ṣe mú mi mọ́ lẹ́nu ló ti fẹ́ yá. Má lọ owó mọ́. Wọ́n ṣe mú mi mọ́ lẹ́nu bá ṣe fẹ́ lẹ́kùn mi nìyẹn bá ṣe wá pariwo fún gbogbo ẹ̀. Wọ́n sọ pé ẹ̀jọ̀ ẹ má lè kù ní kó mo ṣe píríọ̀dù lọ. Wọ́n sọ pé ẹ̀jọ̀ ṣé máa gba 500 naira. Wọ́n á gba 500 naira ìyá rẹ̀ wọ́n ṣe nìyẹn. Ṣé bó ṣe jẹ́ nìyẹn? Ìyá ọmọ yẹn dà? Ẹ̀bọ̀ wájú. ṣé gbọ́n nǹkan tárákùnrin yẹn sọ ojú rẹ ò ta mí o jẹ́ ládùúgbà dáadáa lórí àwọn ọmọ tí Ọlọ́run fún ẹ dè má ṣe pa wọ́n ṣe ọkọ rẹ ní ìjàmbá kí àdúrà rẹ lè bá gbà lórí àwọn ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń dààmú tó jí obìnrin lórí ọmọ léyìí tó já sí pé ogun tó fi ń jẹ ọkọ rẹ lẹ́yìn ibẹ̀ ni orísun ogun tí ọmọ yẹn ní ibẹ̀ ló wà lẹ́yìn náà ẹ túbọ̀ nǹkan tí ìyá Deborah náà tún sọ jáde lẹ́nu gẹ́gẹ́ bí abiyamọ ẹ fi mọ̀ pé abiyamọ pọ̀ nú ayé. pọ́mọ gbòòrò ni pọ́mọ tàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó lè jẹ́ pé lè bọ́ yìí gan ni ó sùn bẹ́ẹ̀ ni mo ń bira pé ṣé mo sì lè dá bọ́ yìí mọ̀ mo tún rí fásitì brain mi pé tí mo bá rí ṣá mo ní at least mo ti mọ̀ bí ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta pé màá sì dá mọ̀ pé tí mi ì bá rí tí màá rí ìfẹ́ ìṣúálẹ̀ rí Deborah pé ni màá béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tá a sáà fi close ní nǹkan bíi past 10 bóyá bíi 10 past àbí quarter past 10 àrí kí Deborah àrí òun náà èmi sì ti bọ̀ yìí pé tó bá rí mú possibility kó sun ọ̀dọ̀ rẹ̀ wà níbi ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi pé ti mọ ọmọ tó jẹ́ ìgbà tẹ́mi ti mọ ọmọ tó jẹ́ ṣé mọ̀ pé ó ló fira rẹ̀ lẹ̀ bọ́ yìí ò pilẹ̀ mọ nǹkan kan nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ nígbà tó bá fẹ́ ṣe mí lóore ni ọkùnrin dẹ̀ni yìí àti délé ayé tó jọ́ mẹ́ta kò sí ẹni tí sẹ́ǹsì rẹ̀ náà lè gbé pé àwọn náà lo opportunity tiẹ̀ kò jẹ́ bó ṣe yẹ ẹ lára rẹ̀ torí òun ló ti fira rẹ̀ sípò rẹ̀ òun ló ti fira rẹ̀ ṣe rádaràda
ẹ̀yin náà wò bó ṣe múra jáde ọmọ tèmi ẹ fi yín ọlẹ. ẹ wò ọmọ oníbì níran. ẹ máa gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní oore ló ṣe fún yín ẹ wo bí sẹ́yìn rẹ ní kí ó gba 500 lọ́wọ́ rẹ̀ tí ò bá bá sùn. bí ò bá gbà ó fi rescue ara rẹ̀ ni. ok pé kọ́ mọ́ bá gẹ́gẹ́ bí abiyamọ gidi. èmi a ti take step yẹn rí ìjọ kan tí mo lọ ságúgù nítorí rẹ̀ wọ́n ní kí n lọ mówó wá ni pé káwọn lè bá mi wá nípa àwọn ò lọ sí radio station pé àwọn ò ṣe pé kíní kankan mi ìdẹ lówó mi níṣẹ́ lọ́wọ́ mi ní kankan mi ní. bẹ̀tí ńgbà tí ẹ wá rí lálẹ́ yìí tí ọkùnrin lóhùn fẹ́ bá yín wá lọ gẹ́gẹ́ bí abiyamọ sọ yẹ kẹ́ ẹ tẹ̀lé àbí òye ẹ tẹ̀lé. èmi nìkan ni mo wà nídìí ọjà mi ilé fọjà sílẹ̀. ọjà jẹyìn lógún ju ọmọ lọ. ọjà jẹmí lógún kọ́ èmi ti mọ̀ ṣe rí. pé kò sọ ọmọ. ó wà lọ́wọ́ Ọlọ́run. ẹ ló sà ẹ rà sẹ́yìn bàbá ẹ. ok kí ló kọ yín sá. ẹ jọ o. Mr. Akitayo. Akitayo. Akitayo lu. àdúgbò wo lẹ gbé sá. John Colley mẹ. ok sá. I'm a teacher. mo ń gbọ́ yín sá kí wàá ló ṣẹlẹ̀ ní lórí ọmọ yìí. ẹ ṣe rí ìjọ tí ó kù ní ìjọ Wednesday nítorí ní ọdún ìdílé wa. ok. mo kó ogun wọn lọ sí church. ok. àtàwọn ẹgbẹ́ àtàbúrò ẹ̀ ṣùgbọ́n ti church dé lókè o mọ́mí yẹn travel ẹ jẹ́ lọ ra nǹkan tí tá a fẹ́ ṣe wà o má fi àbúrò rẹ̀ sílẹ̀ o màá dáná fún yín ẹ mọ́ wọ̀ rí so ní mo ṣe lọ nìyẹn. mo lérò pé o ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lórí ìṣẹ̀lẹ̀ tí o gbọ́ láṣálẹ̀ tòní. ọmọ míì wọ́n ti fi tipátipá bẹ́yẹn wọ́n ti fi bá a lò pọ̀ ó ti kó àrùn kògbóògùn àìsàn kògbóògùn ó ti kó. ṣe rí pé tí ìbáṣepọ̀ lọ ń gbọ́ ọmọ ẹ̀ tó pariwo bó ti yà sí pé ọmọ ọdún 18 náà ó pilẹ̀ tí ń ṣe káàkiri náà tẹ́lẹ̀ torí ìyá rẹ̀ sọ wí kò gbénú ilé mọ́ nígbà bá lóyún eegun rẹ̀ tó léwu yóò rọ̀. tó bá kọjú sí ẹ kó o ta gẹ́gẹ́ bí òbí tó bá kẹ̀yìn sí ẹ kó o ta gẹ́gẹ́ bí òbí tó bá kò wọ nìkan kó o tèrò ara ẹ̀ pa ẹ̀sìn yẹn lé ní. tó bá kọjú sí ẹ kó o ta gẹ́gẹ́ bí ọmọ tó bá kọ̀yìn sí ẹ kó o ta gẹ́gẹ́ bí ọmọ tó bá kò wọ nìkan kó o tèrò ara ẹ̀ pa gẹ́gẹ́ bí ọmọ. lórúkọ àwọn tí àjọ mú ètò wá sójú ọ̀rọ̀ yín ilékùn o Karimot Kòńkóló àjọwà mi báyìí ni àwọn iṣẹ́ ìdín tí wọ́n ní bẹ́ẹ̀ ni Kọ́láwọlé Musa Ọlálékan àjọwà mi báyìí ni Sùlíyàtù Pọ́tébù àjọwà mi ni àti Kausara ọmọdáde àjọ mú ètò wá sójú ọ̀rọ̀ yín ni torí kò ṣeé dáṣe tó fi dórí Bólú Ebony àti Dásọlá ọmọga pẹ̀lú agbára Ọlọ́run olúkúlùkù wa àṣedébìrì Abátúndé Balógun orúkọ tèmi táwọn yẹn mọ̀ sí Oremeji ọwọ́ ẹ bá mi share kó lè jẹ́kọ̀ọ́ fún olúkúlùkù ẹ jọ subscribe sórí Oremeji ọwọ́ TV ẹ subscribe síbẹ̀ á lè máa notify yín tá bá ti upload àwọn videos wa. God bless Nigeria.